A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. àti gbogbo àti àwọn sahaba àti gbogbo àwọn táwọn náà bá rìn lórí ojú ọ̀nà tí anabi wa Muhammad alẹ́ ọ̀rọ̀ náà ní máa kó mọ̀kúmọ̀ rọ̀ wá bí al-insan al-aqil yatalaqqa al-kalama li yafhamahu thumma yujibu jawaban mustaqima. al-insan al-aqil èyí tó bá nílò àkáyì tí èsì òkùnú amòkùnmẹ́kọ̀ yatalaqqa al-kalama yóò máa gbọ́rọ̀ yóò máa sí fọ̀rọ̀ li yafhamahu tó bá gbọ́rọ̀ yìí tí máa sì fọ̀rọ̀ kó lè gbọ́ yé summa yujibu jawaban mustaqima thumma yujibu jawaban mustaqima lẹ́yìn náà wà fèsì lésì tó kún lẹ́gẹ́ tó ṣe déédéé. ọ̀rọ̀ àfọ àwọn àgbà al-allamatul alori al-mujaddid al-akbar bada ali Fodio Sheikh Adam náà lọ́wọ́ pè ní mujaddid al-akbar bada ali Fodio lọ́wọ́ àwọn Fodio kò kì í ṣe ẹnu lásán ni wọ́n fi ṣe jihadist Islam. Abdullahi bin Fodio kọ tírà tó lé 250 bẹ́ẹ̀ Abdallah ṣe kà àwọn àbádúrà náà tí wọ́n lọ Usman Fodio náà ní tírà tó ṣe gbé ha ayé kì í ṣe pẹ́ẹ́nu nìkan. ìdí eléyìí gbogbo tírà tí wọ́n ṣe lóríṣiríṣi fún náà a fi lè pe Sheikh Usman Fodio àtàwọn àlùfò Fodio pé al-mujaddid al-akbar fi garbi Afriqiya. náà àtúwárí Sheikh Adam òun náà tó ṣe tírà lọ rẹpẹtẹ lórí fún náà léyìí tọ́jà pé tírà náà ń dá wa lójú léyìí tọ́lọ̀ ní ká máa ń bẹ̀ pé anybody whoever tó bá ní kí ni Sheikh Adam ṣe ìgbà tó ní kí ló ṣe jẹ́ ká bí ọ́n béèrè lójú gbogbo ayé má jọ jẹ́ kọ̀rọ̀ nínú sẹ́rẹ̀ tó ní mà tó ti tírà Sheikh Adam lamahatu bil lawri kí n gbé láti bẹ̀ òun ni ọkọ̀ nípa àtàn bí mashairi ulama yìí lórí tábà rí bàbá wọnú usulul fiqh yìí bàbá ṣe fatiwa ń bẹ̀ tó jẹ́ tẹ̀sìn àmọ́ ẹni tó bá wí bẹ́ẹ̀ tó bá béèrè bẹ́ẹ̀ á lè fún un pé fatiwa kan sí ni usulul fiqh ni ilmu lugha ni ibi tí wọ́n wọ̀ ni gbogbo ẹ̀ ni bàbá máa wọ̀ bẹ́ẹ̀ nínú al-Islam fi Nàìjíríà wọ́n Sheikh Usman bin Fodio tíra yìí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n fi ṣe láti àríwá wọ́n ti fi ṣe báṣù dòktóra àwọn tí wọ́n fi ṣe báṣù masters àwọn tí wọ́n fi ṣe ti PhD ó wà rẹpẹtẹ ní Nàìjíríà tó yẹ pé kò ṣeé yọ pé èèlò tíra Sheikh Adam ṣe mọ̀rọ̀ jù bóòlù ti fẹ́ kọ́ ìsàn tábà ń pe Sheikh Adam pé anta sama'u adamu wal jawharu al-amru awdahu lil ukuni wa azharu man sa yusamma bi adama bi abin lahu wal ibnu sina min abi asgaru anta sama'u wa adamu kiloki yan wa anta sama'u ya adam wal jawhar wa gagan jawharu al amru awdahu lil ukuli wa azharu ọ̀rọ̀ yìí ó la ka yìí ó yé o kì í sọ àwọn òkú kèsè majnun tí junun la tó débi kéta ìyẹn ya wèrè ńgbà mi tí wèrè ló tó débi kéta ọ̀rọ̀ yà hàn sí gbogbo ayé torí pé kèsè pọ̀ ńlọ kan jókòó ti Lárúbáwá contribution rẹ tó ń ṣe lẹ̀ Lárúbáwá ọba a lè gbé èmi ní ọ̀pọ̀lọpọ̀ clip bàbá tí èsì mẹ́wàá tó pẹ̀lú Lárúbáwá tó ń sọ̀rọ̀ èyí tó wá kéré èyí tó kéré mbẹ́ ambassador Isa Salawudeen tó wà ní Egypt ó sì wá jẹ́ sí pé Anwar Sadat níbi ìjókòó tí wọ́n jókòó pé ẹsẹ̀ tí Sheikh Adam sọ̀rọ̀ Sheikh Adam nígbà táwọn wá pẹ̀lú delegation government ẹ̀ńtẹ́sì ní kọjú olórí ní Sheikh Abubakar Gumi ó ti sọ̀rọ̀ Ọlọ́run nídìí ọ̀rọ̀ Sheikh Adam clip rẹ̀ náà ń bẹ fẹ́ tó bá fẹ́ rí kì í ṣe pé akẹ́ndìyàn blankly àbá kan sọ̀rọ̀ tabani anta sama'u adam wal jawharu al amru awdahu lil ukuli wa hazharu man sa yusamma bi adam bi abi lahu tani ta tamba bonto tí ó pè bonto adam ti jẹ́ wal ibnu sina min abi asgar ọmọ sí bàbá rẹ̀ ọ̀nà òjìnà isan bí tí Sheikh Adam ti kalẹ̀ ibi tó ti yẹ kó kalẹ̀ tí Sheikh Adam ti kalẹ̀ mbẹ̀ òun ni duwalul arabiyya tí wọ́n ti bímọ salamu alaykum nígbà tó ti kalẹ̀ ní duwalul arabiyya yóò ti tó ari ní Maka mọ̀sán àwọn akínú tó wà lánàá Jami'atul Umm al-Qura library wọn wà ń bẹ Jami'a Islamiyya bil Madina tí Sheikh Adam wà ń bẹ Jami'atul Imam Muhammad bin Saud tí Sheikh Adam wà ń bẹ Jami'a America Blasis ní Jeddah tí Sheikh Adam wà ń bẹ wà library wọn tí àtàbàdà ti sínú library à ń lò náà nù afẹ́ká àti ọba kọ̀ọ̀kan kan wọn báyìí kí wọ́n lò náà nù ibẹ̀ wọn wá gbogbo àyè yókù lọ pa àyè owó tó tó bẹ̀ gbìnà ti bímọ nígbà tí yẹn bá ní tó ṣe textbook Nàìjíríà lóyìnbó tó wá dé England tí wọ́n fi sí library wọn bẹ̀ èyí wọn ò ti wá ju gbogbo nǹkan lọ wọn ti gbà bẹ́ẹ̀ ní ẹ̀bùn kẹ́kọ́ kan sàwádà sọ̀fàátì ọkàn kun ojú pépà ló ṣe wù ó débẹ̀ wọn ó dé Libya anta sama'u adam wal jawharu al amru awdahu lil ukuli wa hazharu man sa yusamma bi adam bi abin lahu wal ibnu sina min abihi asgar an bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sheikh Adam tó ti dé gbogbo òdu ẹnu ọ̀rọ̀ yìí ọ̀kan tẹ́lẹ̀ máa ń sọ gbogbo gbàdá ni pé ní al-Ilori alamatul alori huwa sawtun lil Qur'ani masmu'un èyí ń bọ́ bá bínú para rẹ̀ ó kàn bínú ni al-Ilori huwa sawtun lil Qur'ani masmu'un àní Sheikh Adam òun ló ní ohun Al-Qur'ani rẹ̀ tó mú wá fúnra rẹ̀ òun ló ṣe ti káàbì òun dálẹ̀
gbogbo ayé sì wá gbà lọ́dọ̀ rẹ̀ uluf ó ti wọ bílíọ̀nù báyìí tètè lóhùn rẹ̀ àti Ìlọrin wá alámú lè dáwà ti mọ̀rẹ̀ fún wọn àṣìá ni níbi dáwà tó rọ́kọ̀ nǹkan nípa dáwà tẹ́nìkan ọ̀rú ẹ̀rí ẹ̀rọ tó bá ẹmú tí dáwà wà ní gbogbo Nàìjíríà yẹn tọkọ̀ nǹkan tí yàrá nǹkan kì í sọ̀rọ̀ yẹn káfí ṣe kìí àṣà kájọ náà káṣà rẹ̀ àti Ìlọrin wá ìmáàmù fi tafsiri mọ̀tìbọ̀ àní màámù ni níbi tafsiri mọ̀tìbọ̀ kẹ́kẹ́ ká máa ka ògiri àlùkùránì yóò wọnú ẹ̀ kílélẹ́yìí yóò wọ bẹ́ẹ̀ yẹn kan tó kúrò àlàsá tí ọmọ náà tí ọmọ sọ́rùfù irọ́ lọ́fẹ́ tú tó ọlọ́run béèrè náà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ní béèrè sọ́rùfù ọlọ́run sì á ní béèrè káfí máa kàkà kúkà ní àfihàn kọ́ àyímù náà wọ sọ́rùfù wọ́n bàlágà àwọn ọmọdé àgbọ̀rọ̀ mọ̀ kó tó bí yóò tú kúrò ní pọ̀ tó tó ọba máa ìtukùtù lọ́mọ tó ó sì á tú kúrò ní lóde ọwọ́ náà láti lọ́pọ̀ ọmọ ọjọ́ àgbàdà fi bíyà ọ̀hún láti ibi tó ti wá wọ́n ìmáàmù fi tafsiri mọ̀tìbọ̀ àni Ìlọrin wọ́n lisanul haq olódodo ni tí ọba jẹ́ olódodo kò sí Ibrahim gbogbo àwọn afáà tó ti lọ láti ilẹ̀ Haúsá láti ilẹ̀ Yorùbá yàn dé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àti ibi tí àti ibi táwọn ọmọ rẹ̀ ń bú ṣé Ádámù sọ tí bàbá wọn ní àwọn lójú máa tì wọ́n láti sòdodo bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ bọ̀ ọ̀rọ̀ sí Ádámù tó kò bò nígbà tí Lárúbá ti gbà yàtọ̀ àti Lárúbá kọ ẹ̀yìn ẹ̀ mú tí Lárúbá bá kọ nípa tí yín àwọn ẹmu jáde kájọ fi wúra wọn wò yéésì àròyé lásán kákàmà sàròyé lásán kí ni contribution rẹ̀ ǹjẹ́ ọ̀sọ̀rọ̀ wájú Lárúbáwá tí a máa pọ̀ sọ̀rọ̀ tó ọmọ wíwí kúwì àbí fọ́tò ká nídìí ntí ẹ̀ bá ṣe ilẹ̀ Lárúbáwá tó contribution rẹ̀ ní àwọn clips sí Ádámù lọ́wọ́sẹ́ tó pọ̀ tí mo lè gbé jáde pé clip wọn ni bí láti sọ̀rọ̀ ní tó ń kálukú dáadáa mà ìsàn nígbà tó wá jẹ́ pé gbogbo Nàìjíríà yẹn àyàn ọ̀pọ̀lọpọ̀ ti lo ìwé Sheikh Ádámù ó ti fi ṣe báṣù ẹlẹ́gbẹ̀ẹ́ kí ló tó wá kù ẹni tó ní Ọlọ́run ní dáhùn lo tí a ṣe ara èmi náà tó sàmì Ọlọ́run níbi ẹ̀ lò láé àwọn tó ti lò ó ti pọ̀ èèyàn kan níbi ẹ̀dá kan dìtẹ̀ àwọn kan bẹ̀ tó fẹ́ wá dénú ẹ̀dá ẹ̀yọ̀ kan dìtẹ̀ gbogbo ayé tí wá lò wọ́n lò nílẹ̀ Haúsá Bayero University àmọ́ tó ti lò Zaria àwọn tó ti lò bẹ́ẹ̀ University of Ibadan àwọn tó ti lò Lagos àti LASU Facebook ṣe Ádámù ká gbogbo rẹ̀ káàkiri kí la fẹ́ máa wí. ìsàn Ìlọrin wọ́n Sheikh Du'at la nadhira lahu òun náà lẹ́ni òun Sheikh Du'at la nadhira lahu Ìlọrin bí wọ́n ṣeré Arabi bọ́ bá jẹ́ pé yọ ọkùnrin ni ẹmú ni ẹjẹ́ àjọgbó ni wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn àtọ́ni tàná àti tòní ẹgbẹ́ wa pẹ̀lú ìṣeré Arabi wà àkìlíyàtì adib kájọ sọ̀rọ̀ ẹ máa wò bára Sheikh Ádámù adib dàbáwà sàdíkùlẹ̀ àdàbíyà ni wọ́n máa fi kọ̀ọ̀kan Sheikh Ádámù bí wọ́n ṣeré Arabi wà àkìlíyà wọ́n malakati ta'lim ká kọ́ yẹn Sheikh Ádámù kọ́ yẹn kéèpẹ́nu àárí Sheikh Ádámù kọ́mi eléyìí ọ̀wá tó Professor Abdulbaki Shuaibu Agaka tẹ́sán takọ̀ ádà ní sinmi Usman Dan Fodio ní Sokoto ó lọ sí Libya ó sì kọ́ ọ́lẹ̀ tí gbogbo ayé rí láti bí 40 ọdún ló ti wà ó ní falakọ̀dì kúntù talakaitu mabadi al-arabi máa zumalahi falakọ̀dì kúntù talakaitu mabadi al-arabi máa zumalahi min kitabi lubabi al-adab min markasi ta'lim al-arabi al-islami agege Professor Abdulbaki wa gba excellence ní Jamia Benghazi ní Libya ọwọ́ atú àsìrí pé tíra adabu tó ń kọ́ yìí náà tààsùn tó ń ṣe adabu náà ni ó sì gba excellence ṣé yọ wá tó ẹmúrú ẹ̀ káwá tó lo tàfà rẹ̀ tó sì lọ́pàá tíra tàfà ń kọ́ òun ni ẹ̀rí ẹ má jẹ́ ká máa jiyàn blandly pẹ̀lú ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ó ti tó ní fáàrí pé Sheikh Ádámù dálé kéwúrẹ́ kò máa lọ sagbe tíra nílẹ̀ Lárúbáwá ṣé Ádámù lọ sagbe lọ́dọ̀ Lárúbáwá pé àdálé kéwúrẹ́ ẹ̀dákan àárọ̀ afẹ́kọ́ bíbí kan afẹ́kọ́ kíni afẹ́kọ́ sáàsì kò gbówó lọ́dọ̀ ẹ̀kankan òun nìkan náà ló sì gbogbo kìíní yìí nígbà tó lo Lárúbáwá ń gbà díẹ̀ oníkí Lárúbáwá máa lọ kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn Sheikh Ádámù sábà yìí pé nígbà tí Lárúbáwá kọ́ àtàtì gbédè Lárúbáwá kó á jẹ́ pé túlù ayọ̀ Lárúbáwá náà láti máa lò á jẹ́ pé àkóò lọmọ ọwọ́ náà nù ọmọ tó ń gbowó oúnjẹ náà nù bẹ́ẹ̀ tí ń gbà tó yẹ pé Sheikh Ádámù ó ti ráwọn tọkọ wọn ti yanjú ẹ̀yin Lárúbáwá máa lọ gbogbo ọmọ yìí sì ń jáde wọ́n sì ń bá gbogbo àyè mu ìsàn bí olúwa bó ti ṣe Sheikh Ádámù nù ní gbogbo fíìdì kìí ṣe pọ́nà kan àwọn wa lọ fẹ́ sọ tàríkì tó bá ń wo tí a tàríkì Sheikh Ádámù ọ máa rí mútà nínú ìbára rẹ̀ tí ń bá ń kọ̀rọ̀ padà wà ọ máa rí mútà nínú ìbára rẹ̀ onífíkì Sheikh Ádámù ń bẹ ẹni tó bá wà yóò rí ìsàn ó sì ṣe tíra falsafatu nubuwa wal anbiya òun kò lánàá bá jọ náà kásà rẹ̀ pé tíra tí mo ṣe ni níta ń pè pé yẹn ṣe tíra nù àwọn tí a ń dèbè ògbé lọ́dọ̀ wọn wọ́n wá yẹ̀ wò wọ́n sì àpúfù ẹ̀ nígbà tí bẹ̀rù tí wọ́n gbà kí ni èèyàn kan wá ní Ọlọ́run ní jẹ́kẹ́ lò ó wọ́n tó lẹ́ẹ̀ nílò ìbí náà bọ̀ sàmí Ọlọ́run ní dáhùn àwọn ọmọdé máa ń lò àmọ́ wọn jẹ́ ti lo kí n ṣe Ádámù ti pọ̀ àti wà mùsẹ́gì náà tí ò sí fáàrí ní gbogbo àwọn tó ti wá fi ṣe bòwó sòlè níyà ńkọ́ kò ṣe yọ ní gbogbo Nàìjíríà àti wàá pẹ́ kárí di Nàìjíríà pélé Lárúbáwá ìsàn ọ̀rọ̀ Sheikh Ádámù Abdullahi Al-Ìlọrin kọ́ni sára sì kiri fil biladi fama lahum bí ikhfa ìṣàmùsì dẹ́ òhà mutakamilu ìràwọ̀ Sheikh Ádámù wòrun rẹ̀ ó ti dé gbogbo òdu ó kó Nàìjíríà yẹn ó dé duwaru làrọ̀bíyà táwa ni ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ tẹ́lá àfẹ́fọ́ bọ̀ òun rẹ̀ wallahi wọn àti ṣe wọn àti rọ́ọ̀ fi bó òun rẹ̀ ìsàn rahimallahu al-Alori wa atallallahu umra al-mudir ọlọ́run jẹ́ kí ẹ̀mí Sheikh Ádámù ogun ọlọ́run jẹ́ kí ẹ̀mí mudir ogun ọwọ́ akẹ́ Sheikh Ádámù nípa nǹkan tọkọ̀ dámà lil bilad wal ibad àti gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ láàfin sọ pé gbogbo ọmọ tí ó bá ní kéta
tí ó sì ní kéèrò yóò fẹ́ràn Sheikh Adam níbi kan ni wọ́n ti kọ afáwà kan ló ṣe MC wọ́n á fẹ́ sàdọ̀ ṣe rọ́ìdù wọ́n á ní ká sàdúrà Markazi inú bá bí ẹni pé àdúrà Markazi bò sígà Allahu akbar Allahu akbar Allahu akbar bó ti wá àwọn náà ní bàbá ní ọmọ kí láàárọ̀ láàárọ̀ àwọn fòrówù tí wọ́n lè kéèké kò jẹ́ nìkan pa àwọn tí wọ́n ti kéèké ti gbà òdú wọ́n ti wọ mílíọ̀n ìyẹn ti tó bílíọ̀n wọ́n ti wọ̀ ìzàn olùwàkọ́bà akẹ́ Sheikh Adam ọ̀pọ̀ ọ̀rọ̀ á padà máa kó ọ̀rọ̀ lọ́kọ̀ kẹsíta láti máa fi ṣe kìyàsí ntọ́kọ̀ni ntọ́ba láyà tó ní ọkọ̀ kankan ó jáde jáde kásẹ̀ múnákásá ẹ̀dínníyà kò sí láì fi kankan mẹ́ ní gbogbo ayé kọ́ máa rí wa kọ́ máa jẹ kọ́kọ̀ pé àmọ́ ní sí ara mọ̀ọ́sì kankan nǹkan kó jáde òun ló sì wá gbé tí bàbá rẹ̀ wá sẹ́gbẹ́ kan àjọ wo àá ṣe tí bàbá tiwa àá ṣe tí bàbá tiẹ̀ ìzàn subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika rabbil izzati amma yasifun. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.